ẹ̀mí sùn ọ̀pọ̀ dúkìá ṣòfò níbi ìjàmbá táǹkà gbépo àti tirẹ́là nílùú Ìlọrin o. ẹ̀mí má sùn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ dúkìá sì ṣòfò níbi ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní òpópónà márosẹ̀ Okolówó sí Jẹ́bà ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn kan mà ló kú nínú ìjàmbá ọkọ̀ tirẹ́là kan tó mà kó ajílẹ̀ àti táǹkà gbépo tí wọ́n ló kọlu ara wọn ní òpópónà márosẹ̀ Okolówó sí Jẹ́bà tí iná sì ṣẹ́yọ ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 28 oṣù kejì ọdún yìí. iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara ó máa ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ náà Hasan Hakeem Adékúnlé ó máa fìdí rẹ̀ múlẹ̀ pé tirẹ́là tó mà kó ajílẹ̀ náà ó mà ló mà fẹ́ ya táǹkì epo ọ̀hún láti ẹ̀yìn ṣùgbọ́n tí ó mà kọlù lẹ́gbẹ̀ẹ́. wọ́n á ní ọ̀gbẹ́ni Adékúnlé onílẹ̀yìn náà ó ní epo nú táǹkà ó mà ló mà dànù tí ó sì gbiná o. agbẹnusọ náà wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ó mà ló mà ṣokùnfà bí awakọ̀ tirẹ́là náà bó ṣe há sínú ọkọ̀ tó sì jóná síbẹ̀. ọ̀gá àgbà iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara ọmọọba Fọládé John Olúmúyìwá ó ti wá rọ gbogbo awakọ̀ àti àwọn tó ń lo ojú pópó láti máa ṣe sùúrù lójú ọ̀nà kí wọ́n sì máa tẹ̀lé òfin ìrìnnà láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí lọ́jọ́ iwájú o. wọ́n ní nígbà táwọn oníròyìn tí wọ́n débi ìṣẹ̀lẹ̀ náà egungun orí àti ẹsẹ̀ èèyàn nìkan òun ni wọ́n mà rí tó máa ń jóná tí àwọn ẹ̀yà ara yòókù tí wọ́n ti jó di eérú o. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ lẹ́nu àwọn tíṣẹ̀lẹ̀ náà sojú wọn nǹkan bíi aago 8 àbọ̀ òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday ó ní ìṣẹ̀lẹ̀ náà ó mà ló mà wáyé. wọ́n ní nánà ó sì bẹ̀rẹ̀ sí ní jó fún bíi wákàtí 2 gbáko. wọ́n á mà tún rí wípé kò sí ọkọ̀ kankan tí ó lè kọjá níbi ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n má bàa fi ara kásá ìjàmbá iná náà. wọ́n ní níṣe ni àwọn ọkọ̀ tó ń lọ wọ́n ní wọ́n mọ̀ pọ̀ rẹ́rẹ́ ní apá ọ̀tún àti apá òsì. wọ́n ní kò sì sí ẹnikẹ́ni tó lè súnmọ́ ibi ìṣẹ̀lẹ̀ náà. lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn panápaná wọ́n mà dé nìkan bíi aago 10 àbọ̀ lẹ́yìn tí iná ti ń jó fún bíi wákàtí 2. ọ̀kan lára àwọn tíṣẹ̀lẹ̀ náà sojú wọn gẹ́gẹ́ bó ṣe wí ọ̀gbẹ́ni Shehu Arọ́badí ó mà sọ wípé ọkọ̀ tirẹ́là tó mà kó ajílẹ̀ ó mà ló mà fẹ́ ya táǹkà gbépo ṣùgbọ́n tí ó mà kọlù tí iná sì ṣẹ́yọ láti bẹ̀. Arọ́badí ó mà sọ wípé bí ìjàmbá náà bó ṣe ṣẹlẹ̀ ó ní àwọn èèyàn tó wà lórí ọkọ̀ tirẹ́là náà ó ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sàsálà fún ẹ̀mí wọn o. àwọn èrò tó wà lórí àwọn ajílẹ̀ nínú tirẹ́là náà wọ́n ń fò bọ́ sílẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. wọ́n níbẹ̀ ń làwọn kan rèé bọ́n ṣe ń dá lápá bẹ́ẹ̀ ni wọ́n ń dá lẹ́sẹ̀. kódà bàbá àti ọmọ wọn ló wà nínú wọn tí a sì rí bàbá náà tó kọ́kọ́ ju ọmọ rẹ̀ sílẹ̀ láti orí ọkọ̀ náà kó tó di pé òun pàápàá ó mà bẹ́ sílẹ̀. wọ́n ní gbogbo àwọn tí ó farapa òun ni wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú o ṣùgbọ́n a ò mọ iye èèyàn tí wọ́n wà nínú àwọn ọkọ̀ yìí. ìgbà tí a súnmọ́ ibẹ̀ ó ní a rí àwọn egungun orí àti ẹsẹ̀ gbogbo àwọn ẹ̀yà ara yòókù ó ti jó di eérú kò sì sí àyè fún ẹnikẹ́ni láti dé èèyàn kan mà nínú àwọn tó jóná yìí. Arọ́badí ṣàlàyé ọ̀gbẹ́ni Arọ́badí ó ní agbègbè náà ń lòún gbé o pé kò sì sí ọ̀sẹ̀ kan tí ìjàmbá ọkọ̀ kò ní pa àwọn èèyàn ní òpópónà márosẹ̀ náà. ó rọ ìjọba láti dá sí ọ̀rọ̀ náà kí wọ́n sì fi òpin sí ohun tó lè máa fa ìjàmbá ọkọ̀ ní gbogbo ìgbà. ní ìwòye tiẹ̀ afárá ni ọ̀nà náà nílò pé tí ìjọba àpapọ̀ tí wọ́n bá lè mú ní bàádà láti kọ́ afárá síbẹ̀ ìjàmbá ọkọ̀ yóò dínkù. kí ọlọ́ọ̀bá Elédùmarè kó máa pa àlọ́ àti àbí èmi àti yín mọ́ o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wá ń wò wá ẹ máa bá wa share ẹ máa like ẹ máa comment ẹ tún bá wa subscribe sórí YouTube channel wa o. ẹ má wá gbàgbé láti bá wa tẹ notification bell láti máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti ń gorí ìkànnì yìí. a kó oṣù tuntun oṣù ó yàbò fẹ́ ní kọ̀ọ̀kan wa o.